àwọn agbébọn ṣèkọlù sáwọn aṣọ́gbó ọba wọ́n máa pa èèyàn 4 ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn agbébọn ṣe ìkọlù sí ọ́fíìsì àjọ aṣọ́gbó ọba tó wà ní agbègbè Ọlọ́kà níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìkọlù náà tó wáyé ní nǹkan bíi aago 9 alẹ́ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ kẹfà oṣù kínní ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí. Ó mà sí okùnfà ikú aṣọ́gbó 4 tí ẹnìkan sì wà ní ẹsẹ̀ kan ayé báyìí àti ẹsẹ̀ kan ọ̀run o. Ìròyìn mà ní àwọn agbébọn tó mà ṣe ìkọlù sáwọn aṣọ́gbó náà wọ́n mà kó gbogbo ìbọn tí wọ́n máa ń lò lọ. Àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tó mà fi léde fáwọn akọ̀ròyìn ìyẹn Àyànládé Ọláyínká ó mà fìdí ìṣẹ̀lẹ̀ náà ó fi múlẹ̀. Ó ṣàlàyé pé iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn àjọ tó ní í ṣe pẹ̀lú ààbò ìlú ó ní wọ́n ti wà nínú igbó ọba ọ̀hún láti ṣàwárí àwọn agbébọn tó mà ṣe ìkọlù ọ̀hún. Ọláyínká tẹ̀síwájú pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Fẹ́mi Haruna pẹ̀lú àwọn olórí iléeṣẹ́ ààbò tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ń lọ sí agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Ó ní ìgbésẹ̀ yìí ó mà ló máa ń wáyé o láti rí wípé àlàáfíà padà sí agbègbè náà lójúnà àti rí dájú pé ààbò wà fún gbogbo àwọn èèyàn àti dúkìá lágbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Àtẹ̀jáde náà wá rọ àwọn ará ìlú Ọlọ́kà láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá kí ọwọ́ lè tètè tẹ àwọn afurasí agbébọn náà. Ọ̀kan lára olùgbé agbègbè náà tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó máa ṣàlàyé wípé 4 nínú àwọn òṣìṣẹ́ aṣọ́gbó ọba ó mà ló mà jáde láyè tí ẹnìkan yòókù ó sì wà ní ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí. Ó sọ wípé gbogbo ìlú òun ló ti dahoro tí gbogbo àwọn aráàlú tí wọ́n ti sá kúrò nílé wọn tán. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé tó fi má baálẹ̀ ìlú náà òun ló ti kúrò nílùú ìlú. Ìkọlù yìí ó ní yóò jẹ́ àkọ́kọ́ irú rẹ̀ ní agbègbè yìí. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè Nàìjíríà o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, èmi àti rèé a máa ráàánú gbà o.